tẹ́ fi máa mọ wípé wòlíì Ọlọ́run ni bàbá wa Ìmáàmù àgbà ńlọrin wìláyà a máa hàn pẹ̀lú àwọn nǹkan kan àtàwọn àṣẹlẹ̀ kan tẹ́ fi mọ wípé ẹni àmì ni torí bàbá náà ti mọ wípé Àjàlí òde èyí tó bá àwa lójijì kò bá bàbá wa Ìmáàmù lójijì àwọn ti mọ wípé Àjàlí ti dé wọ́n wá gbìyànjú láti wo ọ̀tún wo òsì wo wájú wẹ̀yìn wípé kí ni nǹkan tó ṣẹ́kù tó da èmi àtọ́lọ́hun pọ̀ gbọ́kọ́ sí kí ló ṣẹ́kù tó da èmi àtọ́lọ́hun pọ̀ nǹkan Ọlọ́run olókù ti ń bẹ lọ́wọ́ mi bàbá wo sà wọ́n á rí wípé kọ́kọ́rọ́ Darul Ulum níjọ́ tí mo lánàá ṣe káàdá mo múra tí wọ́n lọ táwọn ọ̀pá lẹ̀bà tí wọ́n múra tí wọ́n lọ ni wọ́n á pe bàbá wa Ìmáàmù àgbà wọ́n á pè wọ́n á gbé kọ́kọ́rọ́ Darul Ulum lé wọn lọ́wọ́ wọ́n sì ń sọ ń jọ́nà pé ìwọ́n mú gbé fún nǹkan kan ò sì gbọ́dọ̀ ṣe Darul Ulum ọ̀dọ̀wọ́ rẹ̀ gbọ́kọ́ sí bàbá náà wá gbé pẹ̀lú àmánà lẹ́kọ̀ọ́ ni wọ́n ti lè bá ṣe káàdám tí ṣe Ádámù ti gbé lé wọn lọ́wọ́ wọ́n á gba kọ́kọ́rọ́ ọ̀hún látọ̀dún náà ṣe káàdám wá kú tán bàbá náà wá hóòdì wọ́n á mú kọ́kọ́rọ́ lọ́wọ́ wọ́n wá ń ṣe bí bàbá wa ṣe káàdám ti ní kí wọ́n máa mójútó wọ́n sì mójútó Darul Ulum bí nǹkan kan bá fẹ́ ṣe bàbá wọn ní èmi ni ṣe káàdám àgbélé lọ́wọ́ bí nǹkan kan bá bàbá ní èmi ni wọ́n gbélé lọ́wọ́ wọ́n sọ fá wàyí náà wọ́n tẹ̀lé mi jọ náà wọ́n dẹ̀ sọ ìtàn bó ti rí àti bó ti gbà àti bàbá ṣe gbélé àwọn lọ́wọ́ ó ti níjọ́ náà ni wọ́n ń sọ pé ṣe káàdám ń sọ fún àwọn wọ́n ń sọ fún bàbá wọn aró rẹ̀ kì níwò wípé wọ́n á bàbá náà pé ìjẹ́ ti wọ́n bí wọ́n wípé ìjẹ́ lu yín lọ́hùn ìjẹ́ nírú mámù mi yìí wọ́n bàbá náà wá dákẹ́ bàbá náà ní èmi náà wá fẹ́ béèrè ìjẹ́ njọ́tẹ́ yìí náà ti ń jẹ ìmámù ńlọrin ìjẹ́ nírú mámù iṣẹ́ Ádámù ní nílò tọ́ bàbá Ìmáàmù àgbà lọ sọ wọ́n ní bọ́ ti fi sàwádà ńjọ́ náà ẹ wá ti gbà náà tí kọ́kọ́rọ́ náà ti ń bẹ lọ́wọ́ wọn wọ́n ti wá rí Àjàlí àsìkò táwọn ó lè pàdé ṣe káàdám àsìkò náà dé tí wọ́n sì béèrè àmánà náà lọ́wọ́ àwọn wípé àmánà tí mo gbé fún wọn bó ló ṣe ọwá sí ní tó kù ní bàbá náà wá gbéra ọwá di Èkó lọ́dọ̀ bàbá Lágége ọwá di Èkó lọ́dọ̀ bàbá Lágége ní bàbá náà wá gbé àmánà náà wọ́n sì gbé àmánà náà kalẹ̀ pé níjọ́ tí gba àmánà ìyá yìí náà bàbá wọn ti pè mí ẹ wàá dá àmánà náà padà ìbọn ni mójútó dé mo gbìyànjú mo mójútó dé bẹ́ẹ̀ àmánà ṣe káàdám rèé òun lọ fa bí ojú Darul Ulum sí change lẹ́nu ojú òun ní èyí tó change wọn ara ṣe bàbá wa nu látara àìmájòkólé àmánà ní gbé àmánà yìí lọ àbí kí n dá a padà ya'murukum tu'addu al-amanati ila ahliha wa idha hakamtum bayna an-nasi an tahkumu bil-'adli inna Allaha ni'ma ya'izukum bihi bàbá lóyún èyí ń lẹ́ẹ̀fì mà wípé ẹni Ọlọ́run ni ọ̀kan ẹlẹ́ẹ̀kejì tẹ́ fi mà pẹ̀lú iṣẹ́ àti alákọ̀ tí ń bẹ láàrin bàbá Sheikh Adamu àti bàbá Ìmáàmù àgbà yìí àti bí Sheikh Adamu ti fẹ́ wọn tó tí bàbá fi ń sọ fún wa níjọ́ tá a lọ́dọ̀ wọn wípé wọ́n ṣàdúrà fún Sheikh Adamu kò sí ọjọ́ òun láyé tí bàbá yìí fi kú látọdún tí Sheikh Adamu ti kú bàbá Ìmáàmù àgbà ní dí àdúrà ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta ní báyìí àtọdún mẹ́rin náà nílọ ńlọgbọ̀n ọdún àti mẹ́rin báyìí ní last year àbí ọ̀pá last year lọ́rọ̀ tí ń sọ yìí ti ń jẹ́ ọgbọ̀n ọdún àti méjì bàbá ń pé látọgbọ̀n ọdún àti méjì tí Sheikh Adamu ti kú wọ́n ní títí di òní táwọn ń sọ̀rọ̀ yìí ọjọ́ kan ọ̀yẹ̀ láti máa ṣe lásìmí àdúrà Sheikh Adamu wọ́n ti fi kọ́ gbogbo àwọn ọmọ kọ́dà bí wọn ò sí nílé ní tí wọ́n sì máa fi ṣe lẹ́yìn tó bá kí magari tán kún tó kí ìṣe àyè àdúrà Sheikh Adamu ni wọ́n ṣe wọ́n sì lò yọ́tọ̀ gbọ̀n ṣẹ́jú àbí jù bẹ́ẹ̀ lọ àwa ti bá wọn lẹ́nu rẹ̀ kì í ṣe mẹ́ta kì í jẹ́ kó máa pa ń bọ̀ wá wọ́n ti ń ṣe é kalẹ̀ wọ́n ń ṣe é lọ́wọ́ làwọ́ òde bẹ́ẹ̀ kí wọ́n sì máa pa ń bọ̀ bẹ́ẹ̀ bá sì lè bá wọn lálejò kún tó da yín lóhùn ẹ ṣàdúrà fún Sheikh Adamu náà kí ló ti wà nínú ṣé on mu'tad nǹkan tí wọ́n ti áwádà tí wọ́n ti bá sábà tẹ́lẹ̀ àwa dọ́dọ̀ wọn jọ kan táwa lọ́dọ̀ wọn jọ kan wọ́n wá ṣàdúrà nìkan wọ́n wí pé ìjà àmọ́ táwọn ti ń ṣe báyìí aláàmọ́ wọ́n wá sọ ń jọ́nà wípé Sheikh Adamu wọ́n ní gbogbo orí àwọn táwọn fi lo ayé àwọn tán bàbá Ìmáàmù àgbà ní sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo orí wa tá a fi lo ayé wa tán pátá wọ́n ní bí Sheikh Adamu ti di gbogbo ẹ̀ ní tí wọ́n gbé ránṣẹ́ táwọn. Allahu Akbar. Gbogbo táwọn fi lo ayé tán táwọn fi lo ayé tán lóore wọ́n ní wọ́n gbé lódìdí báyìí wọ́n gbé lé àwọn lọ́wọ́ kì í jẹ́ wọ́n lo kinní yẹn ni kì í jẹ́ pé wọ́n di sínú àkùkọ ìtumọ̀ rẹ̀ ni pé Sheikh Adamu dá sí ọ̀rọ̀ ìgbésí ayé àwọn báwọn ti lo ayé àwọn tán ní dáadáa. Ok wọ́n jẹ́ nìkan tí kì í fi ibi sólóore tí kì í ṣe gbàgbé olóore ẹni bá ń bàbá Ìmáàmù àgbà ẹ mọ̀ wípé títí tí wọ́n fi kú yìí Sheikh Adamu ń bẹ nínú ọkàn wọn látara dáadáa torí tí mo lánàá Sheikh Adamu ṣe fún wọn nígbà tó lọ́wọ́ wọn fẹ́ pa wọ́n pọ̀ tó fẹ́ ṣe gbogbo ẹ̀ tí ó ṣe rẹ́gí Sheikh Adamu kú at age of 75 bàbá Ìmáàmù àgbà kú at age of 75 ẹ wo kíní yẹn báwọn kó ṣe dédé ara wọn ìhun náà tó ká wípé ń jẹ́ bànújẹ́ fún wa ipa àṣàfẹ́kù wọn àmọ́ ká bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé wọ́n sọ̀kalẹ̀ dáadáa Alhamdulillah wọ́n sọ̀kalẹ̀ tẹ́nìkan ò lè wípé aburú kan tí wọ́n ṣe fún òun rè tẹ́nìkan ò lè wípé àìdá kan tí wọ́n ṣe sọ́dọ̀ òun rè wọ́n mọ bí wọ́n ti balance lọ́tọ̀ wọ́n mọ bí wọ́n ti balance lọ́sì wọ́n mọ bí wọ́n ti ṣe ọ̀tún tí ṣe òsì tí ó sì ní bàjẹ́ wọ́n bá kú yíhun náà
ọlọ́mọsà bá bùkún kẹ́ wọn Allahumma amin. ọlọ́mọsà bá bùkún kẹ́ wọn. Amin. lánàá tí baba mudirul markaz tí wọ́n wà ní halkọ tí wọ́n ń sí lọ́wọ́ àwọn yẹn ń kọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì dẹ́wọ̀n pé irú èmi tí ń ṣe nǹkan yẹn pé ní rí kọ́mẹ́ǹtì nígbà táyé sẹni tí máa kọjú fóònù síra wọn. bàbá wọn mọ nǹkan kan àwọn kan bá ti wọn lọ àwọn yẹn wọn ń kọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì èmi ń ṣàdúrà àwọn mẹ́mbà nígbà wọn bí èmi wọn ń ṣàdúrà pé ọlọ́run pẹ́jà àwọn èèyàn sọ fún bàbá torí pé yóò ṣe ń di ojú nǹkan lásìkò náà. àmọ́ ń gbọ́ ya tí wọ́n parí tán wọ́n wá sọ fún bàbá pé bàbá ìmáàmù àgbà kú láyé lónìí wọ́n ní bàbá mudiru dákẹ́ nígbà wọn gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n dákẹ́ ọgbọ̀n àṣẹ́jú ní àlùfáà àwọn àyẹ̀sẹ̀ àdúnà kan sọ fún mi láàárọ̀ yìí pé ọgbọ̀n àṣẹ́jú òun kà á dé ọgbọ̀n àṣẹ́jú tí bàbá fi ṣe báyìí wọ́n sọ kẹ́lí mayọ̀ kan títí di ọgbọ̀n àṣẹ́jú. àkọ́kọ́ gbólóhùn tí bàbá ọkọ̀ sọ ni wípé ìmáàmù Fúlàní kú bàbá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta léyìí tí ń jásí wípé àárín wọn àjọṣepọ̀ wọn pẹ̀lú bàbá mudir tí wọ́n fi fún wọn ní ọmọ wọn ní tọ́ wọ́n jù tí wọ́n fi yọ̀ǹda rẹ̀ fún wọn láwọn ọmọ wọn ọkùnrin wípé àwọn ọmọ mi ní ẹ ṣe bí àwọn tó bí yín ti sọmọ ọlọ́mọ ti dáadáa wọ́n fi wá yọ̀ǹda bẹ́ẹ̀ ọmọ náà tó wá gba sàádà tán bàbá mudiru wálé yìí tó kù ní wípé kò tí ì yá tí ó kù yín àyè ó sì tún kù nǹkan míì tí ó tún kọ́ tí ó tẹ̀síwájú bàbá ìmọ̀mọ́ àgbà ní ẹ̀yin lẹ́ni mọ́ yọ̀ǹda rẹ̀ láyé àtọ̀run ní tó bá wù yín ọ̀nbí ọba wù yín ẹran ibi tẹ́ ẹ̀ máa ń rán ọmọ ọlọ́mọ tí wọ́n bí sórí rẹ̀ ẹ̀wòrú ẹni bẹ́ẹ̀ tó wá serú nǹkan báwọn tó sì fi ìfẹ́ wọn hàn níbi òde ni sẹ́yàrí pé wọ́n yẹ ká kí baba lágége wípé wọ́n pẹ̀lẹ́ nígbà wọ́n sì kú ara fẹ́ra kù wọ́n kú olóòótọ́ èèyàn tó bọ́ lára wọn wọ́n kú olólùfẹ́ èèyàn tó bọ́ lára wọn wọ́n kú ẹni tí wọ́n mọ olóore tó kú lára wọn wọ́n ṣe pẹ̀lẹ́ ẹni tó mọ yí baba tó bí wọn lójú àti lẹ́yìn wọ́n sì pẹ̀lẹ́ ẹni tí fi àdúrà ránṣẹ́ sí baba wọn tí ń fa àdúrà ránṣẹ́ sáwọn náà níjojúmọ́ bí wọ́n ṣe pẹ̀lẹ́ rẹ̀ ọlọ́mọsà bá wa rọ́ baba mudiru lójú ọlọ́mọsà bá wa rọ́ wọn lójú ọlọ́mọsà bá wa rọ́ wọn lójú alibarikola muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam tí wọ́n pẹ̀lẹ́ èèyàn rẹ̀ tó kù lára wọn èèyàn rẹ̀ mélòó ló kù láyé gàgà yọ̀ kan tọ́lọ́ ń bá ní kéèyàn orí lẹ́gbẹ̀ẹ́ èèyàn tí ń sìn jẹ́ èèyàn rẹ̀ tọ́kàn rẹ̀ sì má pẹ̀lú yàn tó sì ládùúgbò tí ì rẹ̀ pẹ̀lú yàn bí bẹ́ẹ̀ bá já pẹ̀lú yàn nǹkan bọ́ mọ́ yàn lọ́wọ́ ni àbí kéèyàn máa yẹ èyí ń ní ìdákẹ́ baba lágége fún ọgbọ̀n ṣẹ́jú wípé níjọ́ mo tó tún fẹ́ rú eléyìí ọlọ́mọsà bá wa dúró ti bàbá wa gbogbo àwa náà tí nǹkan kàn yìí ọkàn wa gbọ̀n torí wípé ẹni tí abúlé àìtáàmù ni wọ́n bàbá ọmọ òrukàn ni wọ́n ọgbọ́ bàbá ọmọ òrukàn ni wọ́n ẹni tí ò ní bàbá a sì fi máàmù ṣe bàbá ẹni tí ò ní ìyá a sì fi máàmù ṣe ìyá ọ̀dẹ̀ ẹni tí ò lẹ́nìkan a fi bàbá wa ìmáàmù ṣe nìkan ẹrú ọlọ́run kan lóun lọ bá wọn ọ̀ṣọ́ láàárọ̀ ẹrú olóhun lè bá wọn ó ní òun sì máa ń rí òun lóun wá arákùnrin bàbá àwọn èèyàn tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín òun ṣiṣẹ́ òun òrìṣẹ́ òun kàwé tán òun òrìṣẹ́ ọmọ aléwu ni wọn ojú ilé wọn bàbá ọmọ rí bàbá ọkàwé òrìṣẹ́ oníbẹ̀ ni ó sì ti ríṣẹ́ náà nù bàbá wa pe àwọn tí ń bẹ ní kápá wọn yọ̀ọ̀kan nù sí ọlọ́run lẹ́fẹ́ jẹ́ yìí ẹrú ọlọ́run kan lọ́wọ́ ọlọ́run òrìṣẹ́ ó sì fẹ́ fún oníṣẹ́ kẹ́ fi béèrè yọnu ọlọ́run oníṣẹ́ tóun ṣe èyí tóun wá dẹni ń gbé ilé òun lòun gbé òun sì ní mọ́tò ẹyọ̀kan tóun ń tìkì ó ní bàbá ìmáàmù ló ṣe wọn ò sì mara àwọn rí èyí tèmi gbọ́nà ká tó wá sọ iye bẹ́ẹ̀ tó ń kálukú ọmọ wa sọ gbogbo àwọn tí ń tajà lọ́jà ọba máa gá ka má gbogbo ọ̀nà lé fíìmù kó wá ló kú ń bẹ́ẹ̀ kó wá ló tilẹ̀kùn ẹ̀ wípé mi náà gbọ́dọ̀ kírun sí wọn la gbogbo sọ tíra àwọn ọ̀tá tíra gbogbo kálukú tilẹ̀kùn ni láti dárú bàbá wa ẹni rè ọlọ́mọsàbà wa mú kẹ́ bá wọn. èyí tá a wá rí náà a mú wa sí látara ẹ̀ kábàárà wa sọ̀rọ̀ níṣẹ́jú kan wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim bal tusiruna al-hayata ad-dunya wal akhiratu khayrun wa abqi inna hadha lafi suhufil uli suhufi Ibrahim wa Musa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bal tusiruna al-hayata ad-dunya wal akhiratu khayrun wa abqa inna hadha lafi suhufil uli suhufi Ibrahim wa Musa. Bal tusiruna al-hayata ad-dunya Ọlọ́run ní tusiruna al-hayata ad-dunya ayé la ń gbé lékè agbé ayé lékè alkiyama púpọ̀ bàbá ìmáàmù àgbà ọkẹrẹ ayé bàbá yẹ pé bí wọ́n ti rí àti opportunity tí wọ́n rí wọn bá fẹ́ lò bẹ́ẹ̀ láti fi kó ọrọ̀ ayé jọ láti fi kó ilé ńlá jọ ibi ojú orí àwọn bàbá wọn náà ni wọ́n gbé láti ìgbà tí wọ́n ti jẹ imam wọn kú olójú orí àwọn tó bí wọn tí wọ́n fi lè kú obìnrin ọjọ́ tí wọ́n kú yìí wọn kú láyé àwọn àgbàlagbà kó wá ló ti kú láyé àwọn lábẹ́ ó ti lọ tẹ̀dó dáwọ́lá ara rẹ̀ fún rẹ̀ bí bàbá ti wá tó ní gbogbo nǹkan lọ tẹríba fún wọn gbogbo nǹkan lọ tẹríba fún wọn wípé ẹ mú wa lò lẹ́rú bó ṣe wò ó wì ẹ lò wá bó ti wù í bàbá àwọn ní tí ń wá kọ́ wọn lọ́rùn ní wá
تؤثرون الحياة الدنيا. wọ́n gbé alkiyama tí wọ́n lọ yìí alkiyama yẹn bá lù lójú wọn ju ayé tí wọ́n ti kú òyìn lọ ìgbésí ayé wọn tí wọ́n lò kò síjọ́ tẹ́ dọ́dọ̀ wọn tí wọn ò ní wọ́n jẹ́ ẹ̀mà wípé bí àwọn wà yìí kò wúlò tóbi táwọn lọ yìí. تؤثرون الحياة الدنيا. abẹ́kọ́ wa ti ń bẹ láyé lónìí ayé yìí nìkan làwọn dì má à ń ṣe bí ìgbà táà ní dalẹ̀ àníkù mẹ́ wọ́n wá ń ṣe bí ìgbà tí ò ní bọ́ lọ́wọ́ tí bàbá wa ìmáàmù rọ́bọ̀ yìí ọ̀pọ̀ ọrú ẹ̀ ló ti bọ́ lójú tiwọn tí wọ́n ṣe yídà jánásà wọn ẹ wá wíyí ọgọ́rùn yẹn tí wọ́n ṣe yídà jánásà tiwọn náà àwọn ni wọ́n kírun sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn la wọ́n gbé àwọn náà wájú wọn kírun sáwọn náà. بل تؤثرون الحياة الدنيا wal-ākhiratu khayrun wa abkā àwa gbé ayé lékè ọ̀run agbé ọlá fáyé jọ̀run lọ agbé oríyìn fáyé jọ̀run lọ agbé ìwúrí fáyé jọ̀run lọ gbogbo àwọn nǹkan tí ó yẹ ká máa lò láyé báyìí pa kìyàmà lọ́lọ́run tọ́jú ẹ̀dẹ̀ wá pé á lò ayé yìí láti lo gbogbo ẹ̀ tán gbogbo tí kọ́wọ́ jẹ lọ́run ló ti jẹ láyé gbogbo tí kọ́wọ́ dà lọ́run ló ti dà láyé gbogbo ń tá tọ́jú jannatu tọ́lọ́run tọ́jú láti kìyàmà wípé kó wọn lọ lè gbé bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́run fi ròyìn àlìjánná fi àní àárọ̀ mi máa yẹ́ra ààzì ni gbogbo nǹkan tọ́lọ́run fi ròyìn àlìjánná kó òun fi dírẹ́sì rẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ ànábì Ádámù ti fi dírẹ́sì ilé láyé yàyí gbọ́kọ́ sí gbogbo àwọn nǹkan tọ́lọ́run ròyìn fún wa wípé gbogbo àwọn awọ́ta bẹ́ẹ̀dì tá lò láti kìyàmà aláṣùrù ní mutakabilina mutakina alá gẹ́gẹ́ kan wàfúrù sí màwùdúwà wà kíwábí màwùdúwà wà nàmárìkì màsùfúfà màbùsùsà gbogbo tọ́lọ́run ròyìn pé òun fi dírẹ́sì aráṣìírí ẹ̀nà Al-Qur'ani pé tóun fi dírẹ́sì alkiyama àlìjánná wa nù gbogbo agbówá bá lọ lè yẹ́rà alábàá fi dírẹ́sì ilé láyé. والآخرة خير وأبقى. àwa lo gbogbo ẹ̀ náà èyí tọ́lọ́run fi wá kàn wá lábùkù ní wípé ó dírẹ́sì gbogbo ẹ̀ lóòótọ́ wọ́n wọ jáde kú òun bẹ̀ njọ́ kan bọ́dọ̀ ọmọ kékeré ń sáré ayé nìsín ọmọ 20 years 21 22 ọmọ wa agbára ayé kóhun náà fẹ́ lo mọ́tò 40 million òun fẹ́ lo mọ́tò 50 million wọ́n lè ṣẹ́ṣẹ́ kùsẹ̀ omi àṣẹ́só omi àṣẹ́fá omi àwọ ẹgbẹ́ ìmùlẹ̀ omi àwọ̀wọ̀ kú wọ ní ẹgbẹ́ tí èjì bàbá rẹ̀ ò tóbi àti ìyá rẹ̀ ká tó wá pé wọ lẹ́yìn tí bàbá tó bí àti ìyá tó bí ọ tí wọ́n bá sọ fún wọn wípé báyìí ni wọ́n padà wọ́n nípa àwọn ọ̀ka ilé yìí àwọn ọmọ kéékèèké ṣe dájú ju àwọn àgbàlagbà lọ inú àpẹẹrẹ àṣírátù sáà náà ni kí ọmọ akánjú kú tágbàlagbà ó sì máa bẹ̀rù kú nítorí bá sọ fàgbàlagbà wípé ogun owó tó fẹ́ ṣe yíò nǹkan báyìí náà nípa àwọn ọ̀ka 7 years ilé ìlú wọn ọ̀fẹ́ tó bá bí ọmọ 20 years wípé 6 years náà ló fi lówó alọ́yà tó bá sọ ọ̀hún tán 6 years ọ̀hún yóò wá jẹ ìgbádùn dáadáa ó rò pé bí yìí ní ìgbádùn tọ́lọ́run ròyìn wà ní ọmọ pé fake ìgbádùn nìyà ọ̀hún gan ìgbádùn wọn kàn bẹ àkáǹtì rẹ àkáǹtì Facebook ni àkáǹtì kìíní kan ni ó ti bá tó ń wò pé àyè followers báyìí mo iye kí n ti ń wú ọ lérí ìwọ kọ́ padà jèrè wọn tó bá yà wọ́n wá ti sọ wípé ilé owó mi tó kù tí àwọn ti rówó táwọn èmi nǹkan òun náà ní orí TikTok orí nǹkan kan yìí àyè bẹ̀kọ́ òun kálukú wa ń sin túbù gbogbo àwọn nǹkan tí ń bí ọlọ́run nínú tí ọlọ́run odò sí àwọn nǹkan tí ọlọ́run ń bínú nítorí ẹ̀ ni kó wá ń ṣe lórí ẹ̀ ẹ máa rí oríṣiríṣi àwọn nǹkan tí ó máa fọyà lérí àwọn nǹkan tí ó máa bàyàn nú jẹ́ ẹ nípa àpàdé lórí social media látọ̀dọ̀ àwọn kéékèèké ẹ wà lọ́mọ èkejì ó ti jọ ọmọ 23 24 lọ wọn lọ ra mọ́tò 50 million wọn lọ ra mọ́tò 100 million àgbàlagbà títí wọn ń bọ̀ wá tí wọn ìbí ìyá rẹ̀ tóun ti ń sayé bọ̀ tí ń ṣe ń ṣiṣẹ́ tí ń ṣe wàhálà fọ́nítọ̀ ní ń ṣe ni bíríkìlà ní ń ṣe ni mẹkáníìkì ní ń ṣe ni àmọ́jà àfáà tí ń kọ́ máa ń kéwú a ò wípé ẹ á ṣe ẹni tí ń ṣe eré lásán lọ́yẹ pé eré lásán ní kàn ń ṣe kò síríọ̀sì ọ̀rọ̀ tí ọ̀dà ìsọkúsọ ọ̀rọ̀ ní sọ jáde ọ̀rọ̀ tí ọ̀wọ̀ làákà yìí tọmọlúwàbí ọ̀gbọ́dọ̀ sọ òun ní jáde lẹ́nu ẹ̀ àwọn ìwà tí ọmọlúwàbí ọ̀gbọ́dọ̀ wù òun ní jáde lẹ́nu ẹ̀ gbà tí ìyá yọ igbó lọ́wọ́ lórí social media ti ń fà á ó sì gbọ́ tí sẹ́gbẹ̀ẹ́ ń ṣe mutí ẹ sì ń mú olówó kó ṣeun abẹ́ni wọ́n yọ odidi ara ẹ̀ lẹ̀ tó sí ara rẹ̀ lẹ̀ ẹ sì ń fún olówó pé ó ṣeun gan ó sì dẹni tí ń rówó ẹni wá jáde sórí social media tí wọ́n ń sọ̀rọ̀ bó lọ́kọ ìyàwó àti ìyàwó ti rí ayé wọn lò tí ì dá ní advice wọn ọkọ ìyàwó obìnrin kan ọ̀fẹ́ gbọ́ ọba ti ń sọ eléyìí láàrin ọkọ àti ìyàwó wọn ti lo ayé wọn tí ì dalẹ̀ àṣírò rẹ̀ pé kí lọ́kàn wọn pẹ̀lú yìí ọba jẹ́ pé gbogbo ntọ́ bá ti dá aláyé lónìí ni ọ̀dà má gbogbo ntí ọba ti dá tí làákàyè gan ọmọ wípé ọba wọn làákàyè gan sọ pé eléyìí ọ̀dà kò bá òun làákàyè mu gbogbo bẹ̀ ló wá wà tẹ́tì máa rówó. ayé yìí nìkan ló kù tí kò wá ń dì mú wal akhira alkiyama bí a lọ ni ibi tí bàbá ìmáàmù àgbà lọ káyìròn ibẹ̀ lọ lóore ju ibẹ̀ lọ dáa ju wá àbùké òun ni ó sì padà sẹ́kù ó sì padà wáyé má lábẹ́ lọ́hóbẹ̀lẹ̀ òòlà. khuliqna lil hayati wa lil mamati wa min hadhaini kullu li hadisati wa man yulad ya'ish wa yamut ka an lam yamura khayaluhu في الكائنات أليس الحق أن العيش فاني وأن الحياة غاية لممات لكنا للحياة وللممات ومن هذين كل الحادثات ومن يولد يعيش ويموت كأن لم يمر خياله في الكائنات أليس الحق أن العيش فاني وأن الحياة غاية خلقنا أدواني
ìgbà tọ́lọ́run fẹ́ dá wa sáyé nǹkan méjì ló torí ẹ̀ dá wa pọ́pọ́sì méjì ló fi dá wa sáyé ọlọ́run ní nǹkan méjì mo torí ẹ̀ dá yín pé ẹ máa láyé àkọ́kọ́ nínú ẹ̀ lil hayati adá yín pé ẹ lọ lè lo life ẹ lọ lo life láyé ọyá bóyá máa láyé alhayati ẹsẹ̀ mi alhayati ẹ lè kọ́lé mẹ́ alhayati ẹ lo mọ́tò mẹ́ alhayati ẹ fẹ́ ra yín mẹ́ kẹ́ ẹ gbádùn ayé alhayati ẹ̀yin náà ẹ bí máa ń bẹ̀ alhayati ẹ máa gbìyànjú ẹ lọ Mákà ẹ lọ hajj ẹ mú àbá ẹ lọ Mákà ẹ lọ hajj kó wá náà ní retí kóun fẹ́ délé Ọlọ́run yóò dé Káàbà yóò dé Mákà rẹ̀ nígbà owó ogun ẹ wọn làwọn èèyàn bá sọ di umura wọn bá fẹ́ kàn sí hajj mà. ọgbọ kó wá ní fẹ́ lọ Mákà lọfẹ lọ lé Ọlọ́run ní kó wá bá di wípé ọba di wípé ń gbé owó hajj wọn làwọn èèyàn bá ṣe hajj mà ni wọn bá ń ṣe umura. ọgbọ wọn lè dọbù kírọ̀sì Ọlọ́run náà wípé bá àbá rówó táyé wá hajj láti wá ṣe manasikul hajj ọ̀dà umura yìí náà asáwà táàmà kọ́ lẹ̀ pa wá Ọlọ́run yìí kọ́ yín lẹ̀ pọ̀ wá ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọjọ́ra wọn torí gbogbo ẹni tí ó bá ṣe hajj yóò ṣe umura kó tó ṣe hajj alhajju wal umra ẹni ó bá lè ṣe umura àbí kó máa sáré bí ó ti ṣe hajj kó tó kú o gbogbo ẹ̀yin tẹ́ lọ umura tẹ́ ti lọ hajj àbí kẹ́ sáré bẹ́ẹ̀ ti lọ hajj ẹ jẹ́ gbèsè ọ̀ranyàn ẹ̀ ń ṣe náfìlà ọmọ tí mo gbọ́ umura náfìlà ni hajj lọ́ranyàn wa man hajjal bayta aw i'tamara ẹ̀wọ̀n kan man hajjal bayta aw i'tamara fala junaha alayhi an yatawwafa bihima so ẹni ó bá ti wá lọ umura kọ́ máa lè rò wípé ń gbòhun ti débẹ̀ àwọn èèyàn wáyé àyè àwọn tí ẹ̀ tún wá parí gbogbo ẹ̀ wọ́n wá kan eyín tí wọ́n bá darí wọn bá lọ múra wọ́n dọ̀hún báyìí wọ́n kan eyín àwọn èèyàn bá wọn pẹ̀lú alájà ara gbẹ̀yìn ayé ara àṣọ̀rá tó sáà pé ayé ti dojúrú ayé ńlọgbẹ̀yìn nù ni òfin tọ́lọ́run sọ́nà Al-Qur'ani wípé ẹ ṣe hajj alhajju ashhurun ma'lumat faman farada fihi inna alhajja fala rafasa wala fusuq tó pè wá sí tí àná Ibrahim pé inna Allaha farada alaykumul hajja Ọlọ́run ṣe hajj lọ́rọ̀ yẹn fáhùjú ẹ wá bẹ́lẹ̀ yìí wò kẹ́ wá ṣe manasiku hajj yìí táwọn yẹn bá tún lè dọ̀bù kọ́ọ̀sì wọn ṣe hasifu hajj wọn lọ lè kówó ṣe umra irú owó tó fi ṣe umra wọn bá bẹ̀ kan fi lẹ̀ bọ́kó pamọ́ bọ́yọ́ lọ́run tún lè ṣe tí ó di odidi tọ́wọ́ àfi ṣe hajj lórí gbé dọ́dọ̀ Ọlọ́run ní ó béèrè nínú sẹ́yìn rẹ̀ kò ní béèrè umra wọn o ò lè gbé umra nìkan níbẹ̀ kọ́ wá nígbà náà ẹ̀ṣẹ̀ rẹ̀ ti pé o ẹni ó ṣe umra sí ẹ̀ṣẹ̀ hajj orígun ìsìlámù rẹ̀ pé o ọgbọ́ náfìlà lọ́lọ́ lè ṣe àyèsí ṣe tẹ́ríkùl fárdi lè náfìlì ọ̀dà kí á gbé ọ̀ranyàn kalẹ̀ fún náfìlà ó ti yé àwọn ni a ṣayé bẹ́ẹ̀ ìgbà tá a wá ṣayé àwa ní gbogbo nǹkan alówó alọ́lá àjẹun àmú gbogbo àwọn nǹkan mèremère yìí là fi ṣe ayé àmọ́ gbogbo ọ̀kọ̀ọ̀kan rẹ̀ náà ní kú bẹ́ẹ̀ ebi akọ́lé ikú mẹ́mẹ́ njọ́ ẹlẹ́mí bá ti kọ́lé tán njọ́ òun làwọn ọ̀tá ó ti rí nàrí wọ́n ṣe pa ni wọ́n mọ̀ wá ebi ara mọ́tò ikú mẹ́mẹ́ njọ́ bá ti kówó jọ tọ́ ọ̀ra mọ́tò wọ́n ga ọmọ alágbájá wà lọ́ra mọ́tò rí bóòrò wọn ṣe táwọn ọmọ ti wọ èdè èèyàn gbogbo wọn ti pa ni wọ́n mọ̀ wá ibi à ń fẹ́ ipò mo fẹ́ dépò yìí bọ́ bá ti dépò ọ̀hún tán wọ́n ti máa ka iye ọdún tó lò mẹ́ bọ́dọ̀ wọn bá ti ń pẹ́ kọjá tiwọn wọ́n padà bẹ́ẹ̀ pẹ́ nìkan ní bá ń sàṣeyọ tẹ́lẹ̀ wọ́n padà dáwọ́ jọ tí wọ́n contribute láti pa ọ́.